that is doing you. It's HIV. It's HIV. Some of these men, they have detected that they have HIV and they are spreading it. Then they will be giving you people motto. And some of these people, you go and be sleeping with them. Innocent wives that are in the house. You will not see them, they will become skinny. It's a HIV. What are we going to do? Because this problem starts from many of you actresses and actors. And in a problem in Nigeria when it comes to promiscuity. Because of all these small events, all these small things. Many of you have HIV. Any disease. I'm just disappointed in Aisha Lawal. I'm highly disappointed. There's dignity in labor. Go and learn from Funke Akindele. She's a good example. Go and learn from Toyin Aimaku. Especially Funke. Funke is one person I will always talk about. If I carry her, I go to the... I know that you will need man. But why use all these ones that are souvenir? Why use all these men that are souvenir? Can't you people go and do Dangote? Dangote ò níyàwó náà. Kò dẹ̀ lè ṣe kó má báyàn sùn kó má lo condom. I learned he will use condom. That's why he dates Americans. Kò tiẹ̀ lè fẹ́ yín because onídọ̀tí ni púpọ̀ nínú yín. Onídọ̀tí ni púpọ̀ nínú yín. I will take you people back to some years. All these people, they have been in existence since. Many of you, they have taken many women's glory. It is not now. It has been since. You keep wondering why your husband is not making it. Because they have taken your glory as a woman. You keep wondering why some people, true, it's nothing. Husband didn't stay because the husband is not good. Why some of you, husband didn't stay because you have given all the thing that husband is meant to use to stay with you. They have taken it. What if you share ritual? If they do not catch all these people, they don't buy Nile Igbo, Nile Hausa, Nile Yoruba. They have been. There are some heads they work on knock. A lot of people. They've destroyed a lot of lives. They destroyed a lot of lives. You know, Aisha Lawal. She should go and ask the people that have done it in the past. All the people that went. I don't say anything. All of them. Life will damn. It's just for a while. After a while, you will start to fade. There's dignity in labor. Industry. I'm ashamed of her. And I like her. Not too much, but I shall like her. I thought maybe she just came into Jersey to mind her, do her work, and you are disappointed. I could like Sikieni. I feel thorough. I just could bad on a be 5 years. Why they could fish to buy a bulu pia. Okay. Back on. I rest my mic. And you only saw Joyello. Our master, a yamagbo. One week a bua. Our care. I want to sort you out. Probably later. I know people come and be saying, hey, you could come and say that thing again. Ah, you said it too. But take notes and be careful. HIV is real. HIV is real. Èmi ìdí tí mo fi mú fídíò yìí wá as counselor lọ́kọláya ìbálòpọ̀ special. Ẹ rí pé ọ̀rọ̀ yẹn jọmọ́ ìbálòpọ̀. So yẹn. Àmọ́ ọ̀rọ̀ HIV or no HIV. Èmi ò mọ̀ pa yẹn. Ọ̀rọ̀ spiritual or no spiritual. Èmi ò mọ̀ pa yẹn until prove otherwise. Ibi tá mọ̀ ṣe ìdè èmi mọ̀ sọ yẹn. Ibi tí mo mọ̀ ṣe ìdè mo mọ̀ pé tó bá accuse èèyàn wrongly, you may be in for it. Yes. It is not as herbal practitioner. It is not as content creator, but as a writer.
as a writer wọ́n jẹ́ kí n mọ̀ pé yes as a writer wọ́n jẹ́ kí n mọ̀ pé everything tó bá máa kọ make sure pé o ní evidence and ibi tá a ti ṣe iṣẹ́ content yìí náà dé wọ́n ti jẹ́ ká mọ̀ nísìnyí pé anything tó bá máa ṣe tó bá máa sọ lẹ́nu ẹ you must have evidence so gbogbo èyí tí wọ́n sọ yìí bóyá àwọn ní evidence bẹ́ẹ̀ tó bá tiẹ̀ ní evidence ṣé o lè prove ẹ̀ ṣá ṣé o lè prove ẹ̀ káì Madam Kudi èyí tẹ́ sọ yìí náà kọ́ ó lámìlaka ilé tóbi kéèyàn sọ̀rọ̀ bí ẹni pé kò sí ọ̀la kéèyàn sọ̀rọ̀ bí ẹni pé I know what will happen tomorrow tá a bá ti kú ìṣe ò tí ì tán o ṣòye yín èmi ò support anybody o torí bá a sọ èyí tẹ́ ṣe wà nù yín gbogbo eléyìí náà do and don't wọ́n ṣe lé wọ́n ṣe lé spiritual attack ní kíní kan attack ní ẹ sọ́ra yín HIV AIDS wà nílẹ̀ infection kò sí èyí tẹ́ ń gbọ́ mọ́ kò sí èyí tẹ́ ń gbọ́ so èmi ò wáyé bá wá advice yín o but ìdí ọ̀rọ̀ yìí ó ní pé ara àwọn union yẹn òun ló jáde wá bí wọ́n ṣe máa fún bóyá mo lè attach video yẹn bí wọ́n ṣe máa fún MC Olúọmọ ní oríṣiríṣi gifts tó include àwọn cars ó wá ní one of his car tó jẹ́ Venza blue Venza in fact àwọn TikTok ní àmì ẹ̀bọ tó yẹ yín tí wọ́n bá ti gbé fídíò yẹn wọ́n á sọ wípé Aisha Lawal blue Venza Aisha Lawal blue Venza tó yẹ yín ẹ jẹ́ n clear throat Aisha Lawal blue Venza ibi tí àwọn TikTok ní àmì ẹ̀bọ dé ní search TikTok àmì ẹ̀bọ wọn top notch ni kìí ṣe as a content o àwọn search wọn gan nísàlẹ̀ tí views yẹn bá ti ń lọ fàáfàá àwọn gan mọ̀ gbé ẹ débẹ̀ pẹ̀lú àmì ẹ̀bọ níbi search nísàlẹ̀ so àwọn yẹn wá ní ara mọ́tò òun tó ń gbé fún MC Olúọmọ ọ̀rọ̀ ti bàjẹ́ nìyẹn o that is wọ́n ní issue nìyẹn olówó à ń tútùkùtù yẹn ó ń tú ọ̀rọ̀ jáde bí ara mọ́tò tó ń gbé fún MC Olúọmọ as gift one of the cars òun ló wà lọ́wọ́ Aisha Lawal evidence wà lórí social media ó ní òun ló wà lọ́wọ́ Aisha Lawal so yẹn òun ló fa fídíò tí Madam Kudi ṣe yìí pé Aisha Lawal like seriously we thought pé innocent kò ní time fún shit kò ṣe kakos so yẹn ìdí tí Madam Kudi ṣe jáde nìyẹn but coming to think of it MC Olúọmọ tí gbogbo àwọn actress náà ni allegedly o every time MC Olúọmọ wọ́n á po oríṣiríṣi actresses wọ́n ti calculate pé wọ́n ní one or two things pẹ̀lú àbá kí ló dé kẹ̀ báwa ṣe ń rí kà ní o allegedly o ẹ mọ̀ pé ojú àwọn kan tó lé ó tóko èyí feedback tí wọ́n fún àwa làwa ń sọ sí MC Olúọmọ every time Aisha Lawal like mi ò expect mi tiẹ̀ mi ò rò so ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù gbogbo ẹ̀ náà ni Madam Kudi kọ̀ ti yẹ oní wọ́n ti sọ yẹn ẹ̀yin tèmi ibi tí mo wá ń lọ lélẹ̀ mi ò wá advice anybody tó bá wù ẹ́ dóyàwó yàwó náà yóò sàbí tó bá wù ẹ́ dọ́kọlọ́kọ is your business ẹni kọ́lá tí advice mọ̀ ní they are matured enough they can kíní kan they are alive they can kíní kan òun náà wọ́n ti sọ yẹn if it's not infection it is spiritual attack tó bá wá sí spiritual attack yìí ọjọ́ ọ̀la ńkọ́ ọjọ́ ọ̀la torí àwọn ọmọ tẹ́ bá tiẹ̀ wá ọjọ́ ọ̀la torí àwọn ọmọ ṣé tíyàn bá kú ṣé wọn ò ní béèrè pé báwo la ṣe ṣayé ṣé wọn ò ní béèrè tí wò bá ti ẹ̀rọ gbogbo ẹ̀ bí wọ́n ṣe as ọkọ ìwọ́jọ́ ọkùnrin sìn tí wọ́n bá ṣerú ẹ̀ fún àwọn ọmọ ẹ̀ ńkọ́ irú ìwà tó ń wù sí as ọkùnrin tí wọ́n bá ṣerú ẹ̀ fún àwọn ọmọ ẹ̀ ńkọ́ irú ìwà tó ń wù nísìn as obìnrin ilé tí wọ́n bá ṣerú ẹ̀ fún ọmọ ẹ̀ ọkùnrin ńkọ́ tí wọ́n bá ṣerú ẹ̀ fún ọmọ ẹ̀ obìnrin ńkọ́ ìwọ ọkùnrin yes ẹ jẹ́ ká wá gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ mi ò wáyé bá láti wá advice anybody advice ara yín tó bá wù yín advice ara ẹ tó bá wù ẹ mọ́ advice ara ẹ àwọn Madam Kudi court wọ́n ti sọ gbogbo ẹ̀ nísìnyí ó fẹ́ bá ọkùnrin kan lò pọ̀ that is why I came here ó fẹ́ bá ọkùnrin kan lò pọ̀ ó ṣú ọkùnrin yẹn ẹ̀yin náà rí sí wọ́n ní HIV ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin yẹn wọ́n ní HIV ó pàṣẹ HIV sí ẹ wà lọ pàṣẹ sáwọn ọmọ ẹ wà lọ pàṣẹ sọ́kọ ẹ ó pàṣẹ sọ́kọ wà lọ pàṣẹ síyàwó ẹ èmi ò mọ̀yàn tí wọ́n ní HIV àwọn náà wọ́n sọ gátagàta wọn ò straight forward so yẹn èmi ò mọ̀yàn tó ní HIV so yẹn mi ò mọ̀yàn tó ní HIV èmi wá offer one or two things ni mo sọ fún ẹ̀yin tẹ́ ẹ̀ bá mọ̀ tẹ́ ń gbọ́ èdè mi there's what we call prep ìwọ jáde lọ ra prep o ti test ara ẹ you are HIV free nítorí kó mọ́ bá àkókò kúkó lọ ra prep tẹ́ ẹ̀ bá mọ̀ nǹkan tó ń jẹ́ prep
ẹ lọ sí asibiti, ẹ lọ sí hospital, ẹ lọ confirm. Tẹ́ bá mọ nǹkan tó ń jẹ́ prep, ẹ lọ sí àwọn big pharmacy yẹn, ẹ lọ confirm. Yes, like you become a regular customer, wọ́n máa supply, wọ́n máa mú like after 1 hour, after tó ti ṣe unsure ìbálòpọ̀, ó ti bá yàn kan lò pọ̀, ó dẹ̀ show èèyàn bí ó ní HIV, that prep you will take it. You will take that prep. Pátápátá 1 hour after ìbálòpọ̀, ó ti neutralize gbogbo pé ó máa kó HIV tó bá jẹ́ pé wọ́n lọ lu oní HIV níta. Ẹ̀yin tèmi, ẹ má gbàgbé pé oògùn òyìnbó làwọn oògùn yìí o, àwọn oògùn yìí o, oògùn òyìnbó ni wọ́n o, èmi ò wá mọ̀ for now àti research ẹ̀ débi bóyá ó ní side effects àti research ẹ̀ bẹ́ẹ̀ nǹkan tí wọ́n sọ fún wa nìyẹn pé there is what we call prep. Tó bá bá ọkùnrin kan àbóbìnrin kan ó bá lò pọ̀ unprotected, ó dẹ̀ ń bẹ̀rù pé kó má kó HIV/AIDS látàrí 1 hour at most, at least latest 1 hour after ìbálòpọ̀. Ó lè mú 10 minutes after, 20 minutes after, 30 minutes after, latest 1 hour after, latest. Nǹkan tí mo mú wá fún yín nìyẹn. Instead tẹ́ fi mọ kó bá innocent souls. Instead, Madam Kudi àwa gbé fún yín, ọ̀rọ̀ yìí ńlá ni. Tèmi ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn, ẹ bá mi wo past videos mi, kẹ́ ẹ mọ̀ nǹkan tí ẹ máa bá mi rà. Ó yé yín, àwọn ábà lálùbáríkà tẹ́ máa bá mi rà. Yes, àwọn ábà tó ń ṣe ọkùnrin láǹfààní, tó ń ṣe obìnrin láǹfààní. Mind you, èmi ò ní kó fi dóyàwó níyàwó o. Mi ò ní kó fi dóyàwó níyàwó. Ó bá dóyàwó níyàwó, it's on you o, not on me o. Ẹ jọ̀ọ́ o, counselor lọ́kọláya lèmi o. So wo past videos mi kó lè bá mọ irú àwọn ábà yẹn. Ẹ wá WhatsApp mi tó bá ní interest. Mo máa ń sọ nítorí mi fẹ́ kẹ́ pè mí ṣeréṣeré. Yes, ọjà mi wọ́n o. Àmọ́ inshallah ẹ rọrí ọ̀fẹ́ lórí 07015100651. A kó palẹ̀mọ́ ọdún, ó bá wa láyọ̀ àti àlàáfíà. Tó bá sì jẹ́ pé ẹ̀yin ọdún ló máa rí fídíò yìí, a kó àṣeyọrí ọdún. Ẹ̀mí o ṣojú ẹ̀mí wa o, inshallah. Okay, bye. Adéyàrò, Adéyàrò pẹ̀lú kan. Mo kọ́ nípa sún kan lọ́wọ́ ẹ̀, wá ní kí mo gbé lọ. Bàbá gbé wọn tẹ̀dá Àbújá ní Adéyàrò bá ní òfin mọ́tò sọ̀gbọ́ wa. Máa ń kẹ́ tó gbé lọ́ba gbúgbọ̀, wọn kọ́ sọ̀rọ̀ ṣùgbọ́n mọ́tò lọ́nà ni. Mo ní láti lọ ra Sienna míì. Mo gbé lọ fún Adéyàrò. Mo tún wọ́n ṣe fẹ́ǹsà kan bíi blue collar báyìí. Ká gbé lọ lọ́jọ́ yẹn. Ẹ mọ̀ pé mi ò sábà wo social media mẹ́. Kí ẹ̀ lọ́kọ̀ gbèmí jáde pé òun ti rí fẹ́ǹsà wọn post ẹ̀ birthday gift. Fẹ́ǹsà ká gbé lọ lánàá. Wọ́n pe ọgá yẹn báyìí ọmọ ní tíátà rẹ̀ wọ́n pè ní Aisha kìíní kan náà máa fi gẹ̀ yẹn. Òun ló ṣe kíní láìpẹ́ yìí nìbàdàn tán ló ṣí ṣọ́ọ̀bù aṣọ nìbàdàn. Jẹ́ ìyẹn lọ gbé fẹ́ǹsà tó ń sọ fún. Ṣé Aisha làwà fẹ́ǹsà ló wà lọ́wọ́ ẹ̀ tí wàá gbé mi ò mo ti kówé fún nígbà ìmọ̀ àgbà padà. Èmi ni mo ra fẹ́ǹsà tó gbé fún ọ̀rọ̀ àwọn kọ́. Báyìí yẹn náà ló ṣe ń jẹjẹrẹ ló pòsì fẹ́ǹsà mi. Mo ní tẹ́lẹ̀ ni màá kó fẹ́ǹsà bí ẹni pé ẹni lọ ra ẹ̀pà àti gúgúrú wá. Fóònù tí mo mú dání. Ọ̀gá mi ó gbà mọ́ dàn 10 lọ́ọ̀lù fóònù. Olúṣe sí Ìkẹjà. Mo gbà ní fóònù lọ́yẹ̀ mo fẹ́ lè ṣàkóòrù. Kọ́lá ìpè báyìí olúṣe sí ní wàá ní kókó wá fóònù. Mi ò láìsí fóònù nígbà yẹn. Wọ́n gbà tí mo rà títí tí mo rà fún mi náà bínú kẹ wà. Ó ṣètò fún mi náà ni. Wọ́n dẹ̀ ní máa ra fóònù ẹ̀mí náà tẹ̀ máa lọ rà. Mo fi ra fóònù ẹ̀ lọ́dún ẹ̀ lọ.